ó ń jọ wípé pressure ti padà wà lágbolé fújì báyìí o. Muri Thunder tó ti jáde ó tún ti jáde láti wá change ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ níbi tó ti ní ànábì fújì lòun. Muri Thunder ṣé ká ní pressure ló pọ̀ jù fún Muri Thunder ni látọ̀dọ̀ àwọn olólùfẹ́ ọba orin fújì King Dr. Saheed Osupa àbí bò torí bẹ́yìn Yorùbá gbàgbé wípé lẹ́yìn tí Saheed Osupa tó ju bọ́ǹbù ọ̀rọ̀ kan kalẹ̀ níbi tó ti dárúkọ àwọn mẹ́rin tó dá lójú tó ṣe pé tán bá ní kán mọ̀ dárúkọ ànábì fújì tó dá lójú sákálàgbọ́lé fújì pa lè tọ́ka sí gẹ́gẹ́ bí ànábì fújì bẹ́ẹ̀ bá gbàgbé pé ibẹ̀ ló ti dárúkọ ara ẹ̀ ó dárúkọ Pàṣọ ó dárúkọ Òbísìrí bákan náà ló sì dárúkọ olóògbé Síkírù Àyìndé Barrister. Ẹ̀yìn ìgbà náà ni ọ̀pọ̀ àwọn olórin fújì míì làwọn náà tún bẹ̀rẹ̀ sí ní gbọ̀rọ̀ náà tí wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ ọtí kódà lára àwọn tí ó jáde láti wá sọ̀rọ̀ ńgbà náà ó ní Muri Thunder jẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé Muri Thunder ṣe fọ́nrán kan síta níbi tó ti pe rẹ̀ náà ní ànábì fújì. àti ànábì lábọ́lé fújì ọba orin Òṣùpá ànábì Ajíbọ́lá Pàṣọ ànábì àtòbésèrè èmi Muri Thunder gbọ̀ngàn ànábì. Ó lágbára lẹ́yìn bíi ọjọ́ méjì bíi mẹ́ta tí Muri Thunder jáde láti wá pera ẹ̀ ní ànábì fújì ó tún ti jáde padà wá báyìí o láti wá change ọ̀rọ̀ ẹnu ẹ̀. Lọ́tẹ̀ yìí Muri Thunder lòun yìí sànábì fújì mọ́ wípé sàábé fújì lábẹ́ olúfimọ ọba orin King Dr. Saheed Osupa lòun jẹ́. Ó lágbára o ṣé ká ní pressure ló pọ̀jù fún Muri Thunder ni àbíbò torí ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣó fọ́nrán ìbẹ̀ níbi tèmi àti yín tá àtijọ́ fojú gan ni tẹ́sí gbọ́ gbogbo ohun tí Muri Thunder tó sọ nínú ẹ̀ ẹ má wàá gbàgbé bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television ẹ máa bá mi subscribe lórí YouTube ẹ máa follow wa lórí Facebook ẹ máa bá mi fún fọ́nrán ní ìkáwọ́ ìyẹn thumbs up like kẹ́sì máa bá mi share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri lórí ayélujára láì ní gbà wá lákòókò ẹ jẹ́ àdìjọ wo fọ́nrán ẹ̀yin èèyàn kẹ́sì máa bá mi fèrò tiyín nípa gbogbo ohun tí Muri Thunder bó tún ṣe wá yí ọ̀rọ̀ ẹnu ẹ̀ padà báyìí ẹ máa fèrò tiyín sí kọ́mẹ̀ntì ó yá òun rèé. egbò oníjáde kọ́ máa wò Muri oníjáde kọ́ máa gbọ́ bíkọ́sì náà rí pé kò lè lánàá bí òyìn ọmọdé ròyìn yóò máa sọ̀kàrà nù bàbá ròyìn yóò máa sọ̀kàrà nù tọmọdé tàgbà ló ń fẹ́ràn àádùn strawberry orin wa dùn gidi gan ni. Muri ẹ̀yà ayé ẹ jọ̀wọ́ Muri mo bẹ̀ yín ẹ má jiyàn sí ẹ jọ̀wọ́ ẹ má ṣe jà sí ọ̀rọ̀ kékeré ni kò lè àgbà sàábé ni mí tó ti bá nàbì jẹ tó ti bá nàbì mu tó ti bá nàbì ṣe wọlé wọ̀de Muri tọkàntara ni mo fi ìgbà fún ànábì Saheed ọba orin sábẹ́lá ni mo jẹ́ lẹ́yìn ànábì Muri Thunder gẹ́gẹ́ bí òjíṣẹ́ kan ni àní mo kàn ní ẹ̀yin ayé ẹ jọ̀wọ́ ẹ̀yin ayé mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀wọ́ ẹ má jiyàn sí ẹ jọ̀wọ́ ẹ má ṣe jà sí ọ̀rọ̀ kékeré ni kò lè àgbà sàábé ni mí tó ti bá nàbì jẹ tó ti bá nàbì mu bá nàbì ṣe wọlé because tọkàntara ni mo fi ìgbà fún ànábì Saheed ọba orin sábẹ́lá ni mo jẹ́ lẹ́yìn ànábì Muri Thunder gẹ́gẹ́ bí òjíṣẹ́ kan ni torí wípé ọlọ́lọ́run ló lè ṣe gbogbo nǹkan tí a bá. Ó lágbára ó pẹ̀lú tán ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu Muri Thunder yìí ó ti yínú padà báyìí o ó ní sàábé lòun jẹ́ lẹ́yìn ọba orin fújì King Saheed Osupa gẹ́gẹ́ bí mo ṣe béèrè náà lẹ́ẹ̀kan ṣé ká ní pressure ló pọ̀ fún Muri Thunder látọ̀dọ̀ àwọn fáǹsì olólùfẹ́ Saheed Osupa ni àbí báwo ẹ máa sọ èrò tiyín sí comment ẹ jẹ́ ká wo nǹkan táwọn èèyàn sọ lábẹ́ fídíò Muri Thunder yìí ká tẹ̀ka one or two opinion àwọn èèyàn. bó ṣe wà lábẹ́ kọ́mẹ̀ntì fídíò Muri Thunder a rí kọ́mẹ̀ntà kan Saheed Seriki ó ní now you are talking wàá gbayì ọmọ olúfimọ prove yourself àgbà sàábẹ́ ànábì Seridon Papa ọba orin original king of Fuji music in general worldwide Wutang ìbílẹ̀. Okay o. Another commenter Bilal Aziz náà ni I love you because you quickly heeded to correction. Okay o. Ó lágbára. Another commenter Sunday Olagoke náà ni now you are talking bro just be loyal to your boss because one day you too will become boss and stop parabolating behaving like your boss King Saheed Osupa. He's not corny. He says what is in his mind and forgive. Thank you, God bless you. Ó lágbára o. Another commenter Prince Dada náà ni Muri Thunder nice correction. Okay ló wà now we are proud of you
àgbà sàábé àrẹ̀mọ orin káfàtà gbogbo sàábé ànábì ní olóríire as àgbà sàábé you are on top claim it. Ó lágbára ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn ọ̀pọ̀ àwọn kọ̀mẹ́ntà ń sọ wípé inú àwọn dùn wípé Muri Thunder ó tètè ṣàtúnṣe lórí ọ̀rọ̀ fọ́nrán tó kọ́kọ́ ṣe síta tó ti pe rẹ̀ lánàá bíi fújì tó fẹ́ mọ̀ fi rẹ̀ wé ọba orin Saheed Osupa. Wọ́n ní ó ṣe tó dáa pẹ̀lú bó ṣe tètè correct rẹ̀ báyìí tó ti pe rẹ̀ ní sàábé. Ọ̀rọ̀ ilágbára ọ̀rọ̀ ta lọ̀gá ìwọ kọ́ lọ̀gá èmi lọ̀gá lágbòde fújì tó ń lọ lẹ́nu lọ́lọ́ yìí ó ní agbára gidi gan. Ojú wo lẹ́yìn náà tún fi wọ̀ ọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín. Ẹ máa bá mi sọ opinion ti yín sí comment. Ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ yóò bá ti follow wa lórí Facebook link kan wà ní comment section video tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ̀yin kan máa bá mi tẹ subscribe button tẹ́ ń wò lábẹ́ fídíò yìí. Ẹ máa bá mi like fọ́nrán yìí, ẹ máa bá mi pín kó máa lọ káàkiri. Ká tún pàdé láyé àtàláfíà. Ẹ ṣeun.